Àkúrẹ́ oníkókó ọkà yìí olóbi. Ò bá rán ní lọ́kà yìí ò kí wọ́n bá ẹ̀rọ òbí bọ̀. Wà mú sórí rẹ pẹ̀lẹ́ òkèlè dárẹ́ má gbà bọ́dé. Ọkà rúfẹ́ o, ọkà rúfẹ́ o, ilẹ̀ mọ́lọ́bà yìí o, ọkà rúfẹ́ o, ọkà rúfẹ́ o, ọkà rúfẹ́ o, ọmọ ọlọ́bà mi o, ọkà rúfẹ́ o, ọkà rúfẹ́ o, ọkà rúfẹ́ o, ọmọ ọlọ́bà mi o, ọkà rúfẹ́ o. Mo fẹ́ rò mo fẹ́ wí nípa ọmọ lọ́jọ́ ìbí òní, ẹni re aláyé re. Superior Most Senior Evangelist Mohammed Arẹwà ni mò ń wí. The Deputy General Manager Federal Airport Authority Àkúrẹ́ lèmi ń wí. Olówó orí Olúwàbùnmi Ọmọlọ́lá Arẹwà ní Canada. Bàbá Olúwa Káyọ̀dé, bàbá Olúwa Tósìn, bàbá Olúwa Ṣínà, bàbá Tèmítọ́pẹ́. As e dey sweet you sir, your sweet hearty Olúwàbùnmi Ọmọlọ́lá ló gbá mi láago láfẹ̀mọ́júmọ́ wípé kí n bá ọ délé bàbá rẹ tó bí ọlọ́mọ gangan. Ó wípé síbi ọmọ rẹ àrólé Olódùmarè o, mo ní ó yá gbéra ńlẹ̀ ṣe wéréwéré bá mi délé olólùfẹ́ mi, ẹni bí ọkàn mi, alábàárìn mi, ẹyinjú Olódùmarè mi, adọ́gbadélẹ̀ àfi gbogbo ara wu ni, olówó orí mi, my honey pie fún tọjọ́ ìbí ẹ̀. Mohammed Arẹwà ooo, àjọ̀dún ayọ̀ lèyí jẹ́ fún ọ. Ó ti gòkè àgbà o ní jábọ́ láéláé. Gbogbo ohun tó o ní tó ń mí àti èyí tí ò mí ò ní bógun lọ láéláé. Kó o máa gbélé ayé ṣe rere lọ́lá Olódùmarè ọba, ọkọ ọba, àdá ọba ò ní ṣá ọ lẹ́sẹ̀. Èèwọ̀ ni àyìn rìdí òkun, àyìn rìdí ọ̀sà. Ọmọ aráyé ò ní rìdí rẹ, àmù ìdùnnú ayé rẹ ò ní fọ́, aṣọ ẹyẹ tó dẹrẹ́ ẹyẹ oko. O ò ní rógun ìkáwọ́ lórí fẹsẹ̀ janlẹ̀. Májẹ̀mú tí mọ́mọ́ ológo lọ ṣáájú kádàrá òun àyànmọ́ lórí ayé rẹ ò ní rọ́wọ́ mú. O ti wáyé èyí ná, kó máa gbélé ayé pẹ̀lú ìdẹ̀ra tòun tàlàáfíà. Ọlọ́jọ́ ìbí ayọ̀ ló kù ọ́ kù, kó máa jó kó máa yọ̀ ló kù. Ibi ọ̀tá bá dì í sí lórí ọ̀rọ̀ rẹ, ewé àtegbò ọ̀hún ò ní jẹ́. Torí òójẹrẹ ò ní kú sóko ìwájẹ dídùn dídùn ní tafárá oyin. Bó o bá wo wájú kó o kóore, bó o wẹ̀yìn kó o kóore. Àtọ̀tún àtòsìn lẹ́yẹlé fi ń kóore bọ̀ wálé, kó o bá re pàdé àpòpọ̀. Àgbẹ̀ tí ń gbére pàdé olókun, àlùkò tí ń gbére pàdé ọlọ́sà, òódẹrẹ́ tí ń gbére pàdé oníwò. Kí wọ́n parapọ̀ gbére pàdé rẹ̀, gbọgbọgbọ lọ́wọ́ yọ ọ́ jorí. Olúwa ti ṣe ọ́ lára wájú, ò ní padà wá dèrò ẹ̀yìn. Àríyọ̀yọ̀ ni ti yọ̀, àríyọ̀yọ̀ ni ti yọ̀. Àṣèyí ṣàmọ́dún, ẹni bá ní o ò ní ṣàmọ́dún. Ọrùn ni kó wọ onítọ̀hún bí ẹni rúgba báàgì sìmẹ́ǹtì lẹ́ẹ̀kan ṣoṣo. Ìyàwó ilé rẹ̀ ò ní ṣẹ́kù, ò ní mọ sàárè ọmọ. Ẹni bá ní kò ní rí bẹ́ẹ̀, ẹyẹ àkàlà ni yóò jòkú wọn lóòyè lórúkọ Jésù Kristi. Ìwọ nílé ó dẹ̀rẹ̀ ooo. Ìbàrà nílé àwòdì, ìbàrìbá nílé àti òro. Aya rere lọ́ọ̀dẹ̀ ọkọ. Olúwàbùnmi Ọmọlọ́lá ló ní kí n máa kí ọ, kí n máa kí ọ, kí n ṣe wéréwéré bá ọ délé bàbá tó bí ọlọ́mọ. Mohammed ọmọ Sani Arẹwà ooo. Bá ọ bá perí akọni àfidà halẹ̀ gàrà. Ọ̀kà Àkókò nílé bàbá tó bí ọlọ́mọ. Ọmọ Ìkéṣẹ́ ọlọ́bà oyè. Ọmọ ara gbogbo dẹmọmi. Ọmọ ọlọ́bà jẹran dùn. Ọmọ ọlọ́bà èjè wùlẹ̀. Ọmọ ajó ṣẹ̀ẹ́ṣẹ́ ràyìn tó ṣe. Ọmọ aràyìn tó ṣe sẹ́mọmọ. Ọmọ onílẹ̀ tó yọ̀ bẹ̀rẹ̀ bí ilá lọ́nà òkèrìlà. Ọmọ àṣìṣì nílà pọmọ́gbè ní àọ́wá. Ìyí rẹjọ́ àṣìṣì, ìyí rẹjọ́ ọmọ. Àṣìṣì ń jàre ọmọ. Ọmọ apọ̀ràn májùràn. Ọmọ amúràn gògògò tọbìnrin ọrẹ.
ọmọ wẹ́miróyè ọ̀run àkókò àkókò onílẹ̀ obì ọmọ ọ̀kàrúfẹ́ o ọ̀kàrúfẹ́ ṣe méjì gbogbo àkókò ṣe mẹ́ta ọmọ ẹkùn ńlá tó forí òkè téńté ṣe bùgbé ogun gbogbo ò lè dé bẹ́kùn níbùdó ogun tó bá dé bẹ́kùn níbùdó ogun ọ̀hún á fẹ̀jẹ̀wẹ̀ ilé o ọmọ wọn lọ́kàrúfẹ́ ọmọ agbórí òkè téńté jagun ọmọ àṣàkókò rìbáribo ọmọ onígbó kan àjèjì ègbọ́dọ̀ wọ̀ àjèjì báyìí báwọn débẹ̀ ó dẹnu ẹbọra àtìrí ogun ọmọ orí òkè téńté àfòkúta rúgùdù mógunjà Mohammed Arẹwà o onínúure oníwàáre oríyọ̀yọ̀yọ̀ bí òdú alálùbáríkà ajítọwọ́ àlejò bọnu o kì í béèrè pé bó o ní téèyàn kan ṣe jẹ́ tonílé tàlejò ló ń kó mọ́ra aṣoore ṣá aṣoore márùtìkà aṣoore márùtèké owó kúnlé owó kókó owó tí ò jẹ́ ń sùn ní yàrá olówó orí olúwàbùnmi ọmọlọ́lá fine mama tí ó kẹ̀rẹ̀ ní Canada mo dánu dúró ní iná ǹjẹ́ lórúkọ eré media creation lèmi síbi ọmọ rẹ àròlé olódùmarè ń pípé kó máa fa ìkú tẹ́gbẹ̀ra ọdọọdún ní sápó ń ríwé ọdọọdún lè rù wá ń wà bó o bá ṣèyí tán wàá tún ṣòmíì sí agẹmọ òní kú ní màjèṣí àfi tó bá dàgbàdàgbà tó tẹ̀ párìn happy birthday and many happy returns superior most senior evangelist Mohammed Arẹwà courtesy your wife ọmọlọ́lá olúbùnmi Arẹwà hip hip hooray.